bá mi gẹ́ẹ̀tì ìsapá sóbò, ìsapá pupa ni wọ́n fi ń ṣe sóbò, bá mi gẹ́ẹ̀tì ẹ̀, bá mi gẹ́ẹ̀tì ewé mọ̀ríńgà tútù, wàá já tigitigi, wàá bá mi gẹ́ẹ̀tì èpo igi ara mọ̀ríńgà, wàá bá mi gẹ́ẹ̀tì root gbòǹgbò igi ara mọ̀ríńgà, wàá wá ṣe papọ̀ mọ́ ìsapá pupa yẹn pẹ̀lú omi, wàá gbé sẹ́gbẹ́ kan. Wàá wá bá mi gẹ́ẹ̀tì omi ọsàn wẹ́wẹ́ àtomi ìgbín tí wọ́n fomi là, omi ìgbín tí wọ́n fomi là àtomi ọsàn wẹ́wẹ́ àtoyin original, ó jẹ́ mẹ́ta, wàá kó wọ̀nyẹn náà sẹ́gbẹ́. Wàá bù díẹ̀ nínú omi ọsàn wẹ́wẹ́, wàá bù díẹ̀ nínú oyin original, wàá bù díẹ̀ nínú omi ìgbín tí wọ́n fomi là sínú kọ́ọ̀pù, wàá gbé sẹ́gbẹ́ kan, wàá bu àgbo yẹn, wàá mu àgbo yẹn kọ́ọ̀pù kan, tó bá ti mu àgbo yẹn wàá mu kíní mẹ́tẹ̀ẹ̀ta tó mix pọ̀ yìí, wàá mu lé lórí, farabalẹ̀ kó gbọ́ fídíò yìí délẹ̀. Wàá lò láàárọ̀, wàá lò lọ́sàn-án, wàá lò lálẹ́. Fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Tested and confirmed Ogun stroke ni. Ẹni tí stroke ò tí ì mú tó ti ń rápẹrẹ rẹ̀ kó lọ ṣètò àgbo yìí. Ẹni tí stroke ti mú kó lọ ṣètò àgbo yìí, ó wà effective gidi. Tó bá ti ṣe ewé mọ̀ríńgà tútù tigitigi ẹ̀, epo ẹ̀ àti gbòǹgbò ẹ̀ àti ìsapá sóbò tó ṣe pọ̀ pẹ̀lú omi, tó bá ti bu kọ́ọ̀pù kan bẹ̀ tó mú láàárọ̀, wàá mú kọ́ọ̀pù bíi gas kọ́ọ̀pù kan, wàá wá bu oyin original sí, wàá bu omi ọsàn wẹ́wẹ́ sí, wàá bu omi ìgbín tí wọ́n fomi là, wàá bù sí, wàá mix ẹ̀ pọ̀, wàá mú lé lórí, má dà wọ́n pọ̀ o. Tó bá ti mu àgbo yẹn tán, wàá mú yẹn lé lórí, wọ́n ọjọ́ rìn ní takọtabo ní nínú ẹ̀kọ́ ògùn nìyẹn. Ó ti yẹ yín nísìn bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Ìwọ tó bá wá lágbára abẹ́ni tó ti wá nu stroke, abẹ́ni tó fẹ́ kí stroke mú kó contact wa kó wá lọ fún full package ẹ̀. Àwa ní full package tá a máa fi treat ẹ̀. A dẹ̀ láwọn egbògi lóríṣiríṣi, láwọn brand made in India, packed in South Africa, láwọn brand wa lóríṣiríṣi. Ẹ contact wa fún Bismillah Ta'ala. Àwa ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ call wa lórí +234 810 913 1425. Àwa ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín. À ń deliver sí America, Canada, à ń lo DHL, à ń lo GIG. Even within Nigeria, à ń deliver. Àmọ́ customer ló máa sanwó delivery. Right way lẹ́wà tí ò sí rújú. Ẹni táyé ń dà láàmú, àìsàn tó lọ́wọ́ ayé inú, lẹ́sẹ̀ ayé inú, ó ń forí kúkú alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ti lo ògùn sáìsàn yìí kò lọ, ó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ìkọ́mọkùnrin ẹ̀ wọ́n fi ń dà láàmú weak erection, quick ejaculation, premature ejaculation, erectile diversion, ó ti yẹ yín nísìn. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ contact wa sí. Abẹ́ni tí àwọn ẹ̀mí òkùnkùn bá ń fà á, ẹ jẹ́ ká ẹ pè wá. Bismillah Ta'ala. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn, ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn brand product bí eléyìí. Ẹ ti rí all in one natural herbs ní powder ni, ó dẹ̀ wà effective. Ẹ ti rí transformer 1100 power, bulldozer met fibroid, àwọn product wa nìyẹn, caterpillar. Ẹ ti rí memory booster ìsọ̀yè ilham. Ẹ ti rí prostate enlargement powder master. Ó ti yẹ yín sí miracle leaves tá a fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 ṣe àti má ìzẹ́mzẹ́m. Ṣe rí méjèèjì kò ṣe máa ní fún first aid. Gbogbo product wa ló dẹ̀ wà halal, ló wà scientific approved, ló wà effective. Right way lẹ́wà tí ò sí rújú ń bẹ̀. Ẹ contact Sheikh Afagba lórí +234 810 913 1425 under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn, ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn halal powder wà. Tọ́rọ̀ ẹ bá gba ká han odidi alukurani fún ẹ, a máa hàn fún ẹ. Bismillah Ta'ala. Ẹ contact wa, àdúrà wa gbà. Gbogbo ẹ̀yin customers wa, gbogbo ẹ̀yin fans wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ rí bá ti ṣẹ́ ìrọ́nà gbégbà. Ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yìí kò ní padà gbérí mọ́. Ogun yìí, ogun stroke ni, prevention fún stroke ni, ó wà effective. Go and try it. Ìwọ tó bá dẹ̀ fẹ́ lọ fún full package láti treat stroke, contact wa. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Masalam wa ila liqa.